Ẹ̀yin èèyàn lè wò lẹ ṣe àlàáfíà ni ẹ wà gbogbo lè ń kọ́ ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tèní. Wọ́n ní kábíyèsí bínú nígbà tí kábíyèsí gbọ́ wípé Sisi Wàhálà wọ́n mọ̀ nípa Juju man, èyí tí Juju man káwọn wípé àwọn ni wọ́n ní kí àwọn wá máa sọ nǹkan sí inú royal mansion ní Lẹ́kì wípé iṣẹ́ tí wọ́n ṣe ni. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, kò yí padà. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn bàbá wa àti ìyá wa tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin ará ilé, à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. Tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ advertisement wa, ẹ kàn sí wa ní ilé-iṣẹ́ masholagistv@gmail.com. À ń ṣe advertisement lóríṣiríṣi lórí nǹkan tí ẹ bá fẹ́ polówó ni o. Kò bá jẹ́lẹ̀, kò bá jẹ́ mọ́tò lẹ́ ń tà, kò bá jẹ́ ilé lẹ́ ń tà, kò bá jẹ́ aṣọ lẹ́ ń tà, kò bá jẹ́ bàtà lẹ́ ń tà, gbogbo nǹkan tẹ́ bá ti ń tà, even nǹkan tẹ́nu ń jẹ, à ń polówó ẹ̀. Ẹ kàn sí wa, a máa bá yín ṣe ìpolówó ọjà yín. Owó kékeré náà ló bá dé. Ẹ̀yin ará ilé, ẹ jọ̀ọ́ ẹ bá mi fún channel yìí, ẹ bá mi fún ní thumbs up, kẹ́ ẹ dẹ̀ subscribe sí gbogbo àwọn fídíò tá à ń ṣe fún wọn ní thumbs up o. Ọlọ́run Elédùmarè á dùn yín nínú o, á dẹ̀ wà pẹ̀lú yín. Gist tèní wọ́n ní ṣe ni bàbá tó ṣe jùjú tí wọ́n lọ ń sọ sí inú ilé kábíyèsí ní Lẹ́kì mansion. Wọ́n ló ka àǹtí Wàhálà. Wọ́n nígbà tó dẹ̀ ka àǹtí Wàhálà, wọ́n nínú bí kábíyèsí nígbà tí kábíyèsí mọ̀ tí wọ́n gbọ́ wípé àǹtí Wàhálà wọ́n wá involve nínú ọ̀rọ̀ yìí o. Wọ́n nígbà tí wọ́n lọ sí ọ̀dọ̀ bàbá yìí tí wọ́n lọ ṣe oògùn tó ń ṣe, wọ́n ní orúkọ míì ni wọ́n dá fún bàbá yìí. Wọ́n ní ṣùgbọ́n nígbà tí bàbá yìí bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ táwọn èèyàn ń pe arákùnrin kan ni wọ́n jọ lọ. Wọ́n ní arákùnrin yẹn ń jẹ́, wọ́n ní Kaske lórúkọ arákùnrin yìí ń jẹ́. Wọ́n ní Kaske yìí ó jẹ́ family member Olori Ronke. Wọ́n ní wọ́n jọ lọ sí ọ̀dọ̀ bàbá yìí ni. Wọ́n ní bàbá yìí dẹ̀ sọ bẹ́ẹ̀. Wọ́n ní Kaske yìí, wọ́n ní family member àǹtí Wàhálà ni. Wọ́n ní wọ́n dẹ̀ jọ lọ sọ́dọ̀ bàbá yẹn. Wọ́n lòun ló mú àǹtí Wàhálà lọ sọ́dọ̀ bàbá yẹn allegedly bá ṣe gbọ́. Jẹ́ nǹkan tó jẹ́ pé ó ya kábíyèsí lẹ́nu nígbà tí wọ́n mọ̀ pé Kaske, wọ́n ní Kaske ní orúkọ family member àǹtí Wàhálà yìí. Wọ́n ní ó ya kábíyèsí lẹ́nu nígbà tí kábíyèsí gbọ́ pé àǹtí Wàhálà wọ́n mọ̀ ń pa nǹkan tí wọ́n ṣẹlẹ̀ tí bàbá Juju man yìí tó ka wọ́n o. Wọ́n ní bàbá Juju man yìí, wọ́n sọ pé ta ló ń jẹ́ Kaske, ipe Kaske yìí ipa wọn ò mọ̀ rí torí wọ́n ní bàbá yìí, wọ́n ní ibi tó ń gbé, wọ́n ní sáìdì Ìjẹ̀bú ni. Wọ́n ní báwo ló ṣe mẹ́ni tó ń jẹ́ Kaske. So wọ́n ní kábíyèsí, wọ́n ní ó jẹ́ nǹkan tó jọ kábíyèsí lójú wípé kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní palace àwọn àǹtí Wàhálà wọ́n wà involve nínú ẹ̀. Ẹ rántí ìgbà tí wọ́n yọ windscreen tán fọ́ windscreen Olori Tèmítọ́pẹ́, àǹtí Wàhálà wọ́n wà involve nínú ẹ̀. Wọ́n ní driver wọn ló lọ ṣiṣẹ́ yẹn. Wọ́n ní wọ́n ka driver wọn torí wọ́n rí driver wọn nígbà tó ń ṣe. Bí protective charm kábíyèsí ṣe disappear nínú palace, àǹtí Wàhálà náà wà involve nínú ẹ̀. Wọ́n ní in fact gan wọ́n náà tún wọ ilé agbára èyí tí ò yẹ kán wọ̀. Wọ́n ní gbogbo àwọn nǹkan tí àǹtí Wàhálà ṣe yìí, wọ́n ní ó jẹ́ kàyéfì fún kábíyèsí nígbà tí kábíyèsí gbọ́ wípé àǹtí Wàhálà tún wà involve nínú oògùn tí wọ́n wá ń sọ sí Lẹ́kì mansion. Wọ́n ní àǹtí Wàhálà, wọ́n ní bàbá yẹn ka àǹtí Wàhálà o. Wọ́n ní àwọn àti family wọn tó ń jẹ́ Kaske òun ni wọ́n jọ lọ síbẹ̀ tí wọ́n lọ ṣe oògùn yìí tí wọ́n wá gbé fún ọkùnrin tó lọ ń sọ síbẹ̀ tán sanwó fún. Wọ́n ní ọkùnrin tó lọ ń sọ síbẹ̀ wọ́n arrest ẹ̀ ni ọkùnrin yẹn wá fi ka bàbá tó ṣe jùjú yìí ni bàbá yìí fi wá sọ pé àǹtí Wàhálà òun ló wá ṣiṣẹ́ yẹn lọ́dọ̀. Ẹ̀yin èèyàn lè rí pé èyí tó lágbára.
báwo lèèyàn á ṣe fẹ́ ìyàwó sínú palace téèyàn ò ní nífọ̀kànbalẹ̀, téèyàn ò ní nígbádùn, tó jẹ́ pé wọ́n á máa tojú bọlé olóògùn lọ́sàn-án, lálẹ́, láàárọ̀ kiri ni. Àfi kí Ọlọ́run kó ṣàánú wa o. Ẹ̀yin èèyàn ilé à ń ṣe advertisement fún ilé-iṣẹ́ Collection Center Store. Collection Center Store. Wọ́n ń ta bàtà ọkùnrin, wọ́n ń ta bàtà ọmọdé, àwọn ọmọdé tó jẹ́ pé wọ́n ti lé ní 14 years old. Wọ́n ń ta bàtà wọn. Wọ́n dẹ̀ ń ta Italian shoe ni tó jẹ́ pé tẹ́ ẹ bá wọ̀ á pẹ́ lẹ́sẹ̀ yín kó tó bàjẹ́. Àwọn bàtà tí wọ́n ń tà nìyẹn. Wọ́n dẹ̀ ń ta àwọn bags lóríṣiríṣi fún àwọn obìnrin. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ rà, Ọlọ́run Elédùmarè á ran gbogbo wa lọ́wọ́ o. Àmín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.